أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. Adá ọpẹ́ fún Ọlọ́run, atọrọ ìkẹ́ Ọlọ́run àti gẹ̀rẹ̀ fún olólùfẹ́ rẹ̀ tó jùlọ Ànábì Muhammadu. Ìkẹ́ Ọlọ́run, ìgẹ́ Ọlọ́run, àtàánú Ọlọ́run kí ó dórí gbogbo àwọn ànábì Ọlọ́run tí wọ́n ti ṣáájú, kó dórí gbogbo ẹni rere àti gbogbo àwọn alájọṣe tí wọ́n bá wọn ṣiṣẹ́, tí wọ́n bá wọn gbẹ̀sìn lárugẹ nínú àwọn sàhábà, tó fi dórí gbogbo àfẹ́sìn, àwọn onímọ̀ òdodo, àwọn àfáà wa, àwọn tán kọ́ wa lẹ́sìn Ọlọ́run, àwọn tí wọ́n fọlọ́run mọ̀ wá. Ìkẹ́ àtọ́lá Ọlọ́run kó dórí gbogbo wọn náà. Ìkẹ́ àtọ́lá ni kó dórí àwọn òbí wa, kó dórí gbogbo ojú tí ń wò mí, etí tí ń gbọ́ mi, nínú ọkùnrin, nínú obìnrin. Akíra wa wípé a kú ọlá Jímọ̀, akíra wa ní kíkí tó dáa jùlọ, kíkí Islam, wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu ní Jímọ̀ tòní. Èyí tá a fẹ́ fi ṣera wa létí, tá a fẹ́ fi rán ara wa létí Ọlọ́run, òun ni èyí tó wáàsí tó ju gbogbo wáàsí lọ, èyí tó ṣàdúrà gbogbo ọ̀rọ̀. Òun ni kéèyàn rán ara ẹni létí ìjọ kan yẹn àti ìpalẹ̀mọ́ rẹ̀. Kí ni ìpalẹ̀mọ́ rẹ̀? Kí ni tèmi náà fún ìjọ tá a bọ̀ lọ́wọ́ ọba pàdé, tá a fẹ́ rojọ́. Tọ́lọ́ ní sanafurugu lakum ayyuha thaqalani, ẹ̀yin èèyàn àtàlìjẹ̀nú, màá ráyè tí, màá rí àyè tí dáadáa. Yẹn ni pé kò sí kankan nínú iṣẹ́, kò sí kankan nínú ọ̀rọ̀ tó bá gbáyé sọ, nínú ọ̀rọ̀ rẹ̀ àtọ̀rọ̀ bí, iṣẹ́ rẹ̀ iṣẹ́ bí, kò sí bó tilẹ̀ kéré tó. Ọlọ́run ò ní kánjú ńjọ́ náà ṣèṣirò tí iṣẹ́ kan fi wá jábọ́ mọ́ lọ́wọ́ láti àkáǹtì rẹ̀ lélẹ́rí. Wọ́n àkáǹtì rẹ̀ fún gbogbo nǹkan, àti tó imagine, àti tó imagine nínú ọ̀rọ̀ tó gbáyé sọ, àti nínú èrò, àti nínú iṣẹ́, gbogbo ẹ̀ ni wọ́n fi hàn ọ́. Tọ́mì ni ó máa ṣe yanu níjọ́ náà tí wọ́n bá fi tírà rẹ̀ lé lọ́wọ́ pé mali hadal kitab, irú ìwé wo rèé? Mali hadal kitab, irú rẹ́kọ̀dù wo rèé? Irú dọ́kúmẹ́ǹtì wo rèé? La yughadiru saghiratan wala kabiratan illa ahsaha. Kò sí nǹkan tó tóbi tó kéré nínú tí mo gbáyé ṣe tí ò sí ńbẹ̀. Àwọn èyí tó tóbi kò tóbi ju nítorí rìkọ́dù lọ, kó wá wà so complex débi pé wọn ò rí rìkọ́dù, wọn ò rí capture, wọn capture rẹ̀ correctly. Mali hadal kitab, irú ìwé wo rèé? La yughadiru saghiratan. Kódà àwọn èyí tí mo fi ṣàwàdà nínú ọ̀rọ̀ ọ̀bàjẹ́, wọ́n tún kọ̀ yẹn náà kalẹ̀ ṣá. La yughadiru saghiratan, mi ò really intend eléyìí. Òun náà tún wà ń bẹ̀. La yughadiru saghiratan, eré lásán láṣẹ bá ń ṣe ń jọta dínlé ìwò, òun náà tún wà ń bẹ̀. Wala kabiratan, àwọn èyí tó tóbi náà ń bẹ ń bẹ̀. Illa ahsaha fawajadu ma amiluhu hadiran. Gbogbo ntọ́mi ènìyàn gbáyé ṣe yóò máa wá rí nínú ìwé náà. Wala yadhlimu rabbuka ahada. Ọlọ́run ọba tí kì í ṣàbòsí, Ọlọ́run lòun ò ní ṣàbòsí fẹ́ni kankan. Èyí tó bá dáa nínú iṣẹ́ rẹ̀ gbogbo ẹ̀ lórí, èyí tó bá kù díẹ̀ káàtó gbogbo ẹ̀ náà lórí. Ọlọ́mọṣàdúrà wa níbi ìyàjọ́ náà. Gbogbo wáàsí tá a bá ṣe, tá a bá ti sọ̀rọ̀ débi ìrántí ìjọ kan yẹn wá àti palẹ̀mọ́ wa, tí wáàsí bá lọ tó bá bọ̀, tí ó bá débẹ̀ ọ̀rọ̀ lásán là ń sọ, ọ̀rọ̀ lásán ni àti ìṣe wáàsí. Ẹni pé tí Kùránì bá sọ̀rọ̀ lọ sọ̀rọ̀ bọ̀, ọ̀rọ̀ alkiyama, ó bá sọ̀rọ̀ lọ sọ̀rọ̀ bọ̀, ọ̀rọ̀ alkiyama, ó bá sọ̀rọ̀ lọ sọ̀rọ̀ bọ̀, ọ̀rọ̀ alkiyama. Àfikọ́ mọ́ ká máa tẹnumọ́ nítorí nature tọ́lọ́ ń dọ́mọ ènìyàn. Àdámọ́ wa ni wípé ntá bá rí àti ntá bá ń gbọ́, a máa gbà á gbọ́ ju ntá àti ìrí lọ, torí pé àti ìrà lè jẹ́ ńnà sójú, a sì rí iná sójú, wọn ń sọ̀rọ̀ ẹ̀ fún wa, à ń gbọ́ náà ni. Àwọn òjíṣẹ́ Ọlọ́run mú wá bá wa, wọ́n jẹ́ ẹníṣẹ́ fún wa, wọ́n fi ìwé lélẹ̀ fún wa, àkọọ́lẹ̀ yẹn ń bẹ nínú àwọn ìwé wọn. À ń sọ náà ni ẹnìkankan ò tí ì rí nínú wa. Wọ́n ń sọ náà ni ẹnìkankan ò tí ì rí ná, wọ́n ń sọ ni ẹnìkan ọ̀rá lè jẹ́ náà. Ẹni tó bá ti kú ni ó máa rí, ẹni bá sì ti kú àǹfààní ò sí fún un láti padà wáyé wá tún ṣẹ̀ṣẹ̀ mọ́. Ajá sí kọ́ lọ́n dán wa wò, ó fi ojú dán wa wò, ó fi etí dán wa wò. Ẹ̀gbọ́n tó sọ nínú Suratul Insan tó ní inna khalaqnal insana min nutfatin amshajin nabtalihi faja'alnahu sami'an basira. Adán ọmọ ènìyàn wò pẹ̀lú ojú tá a fún,
àṣẹ ní ẹni tí ń rí náà a sì ṣe lẹ́ni tí ń dọ́rọ̀ nítorí àdánwò ni a fẹ́ fi dán wò yóò mọ tend láti believe nínú tí ń rí nínú tí ń gbọ́ ju tí ò rí lọ nature ni ọlọ́run wá fẹ́ dán nature wa wò ó wá ní ká má rí iná sójú ọmọ kò ní a má rí sójú kó sì mọ ká má rálì jẹ́nà sójú ká má rí báyìí ká sì mọ ṣiṣẹ́ accordingly ó wá gbé wọn pamọ́ fún wa ó gbé ìṣirò wa pamọ́ fún wa mizan tí wọ́n fi wọn iṣẹ́ wa wò tó bá dìjọ́ alkiyama òǹsùnwọ̀n tí wọ́n gbé iṣẹ́ rẹ̀ àti iṣẹ́ ibi sí ó gbé pamọ́ fún wa òkè àsìráàtì ó gbé pamọ́ fún wa gbogbo ẹ̀ àárí sójú à ń dúró ni ó wá kọ ẹni tó fẹ́ gbàgbọ́ tí ó dẹ̀ ṣiṣẹ́ tọ̀ ayé tá a wá wà ọlọ́run wa ń sọ fún wa pé ṣe ráyé tẹ́ ẹ wà yìí kò ní válù tó bẹ̀ yẹn ibẹ̀ yẹn gangan ló ní láárí alal akhiratu khairul laka minal ula sórí ìjọ kan yẹn àlìjẹ́nà ọmọ dájọ́ ayé lọ o anabi sallallahu alayhi wa sallam ó ní ká ní ilé ayé tó bá tó lọ́dọ̀ ọlọ́run ọba tó bá wọn jàná àbà àwọn dọ́tìn tó bá wọn déédéé tẹ ìyẹ́ ẹ̀fọn ṣe mọ̀ pé ẹ̀fọn fún rẹ̀ fúyẹ́ tẹ bá gbé ẹ̀fọn sórí scale kílẹ̀ ẹ̀fọn fẹ́ wọ̀n ẹ̀ẹ́díndé ẹ̀fọn tún sì wá tóbi jù ẹ já ìyẹ́ kan nínú ìyẹ́ rẹ̀ ẹ bá wọn ìyẹ́ kan nínú ìyẹ́ rẹ̀ kí ló fẹ́ wọ̀n lórí scale kò ní já nǹkankan bó ṣe wá kéré tó yẹn náà anabi sallallahu alayhi wa sallam ní ká nílé ayé bá tó dédé ìyẹ́ ẹ̀fọn lọ́dọ̀ ọlọ́run ni ma saqal káfíra ṣurbata ma'in aw kama qal kò ní fún kèfèrí ní ṣurbata ma'in ègégé omi díẹ̀ kan láyé kódà kò ẹni tí ó bá gbọ́ lọ́wọ́n bá gbọ́ omi kékeré lásán báyìí ọlọ́run ní fún mu láyé ká ní ayé bá wọ́ ti ìyẹ́ ẹ̀fọn lọ́dọ̀ ọlọ́run ọba ni ayé ọ̀wọ́ ti kankan lọ́dọ̀ ọlọ́run alkiyama lọ́lọ́run bàbàrà tóró mọ ìtọ́jú àti ìpalẹ̀mọ́ tó ń ṣe fún wa ń bẹ̀ bẹ́ẹ̀ kò sí báyé ṣe lè dùn tó kò sí bí ayé yìí ṣe lè ṣe bó ṣe lè rẹwà tó alkiyama jù lọ ọba tó dá méjèèjì ní kọ̀ǹfàmù fún wa nígbà tá a bá kọ́ ilé tá a náwó síbẹ̀ àwa la mọ̀ gbogbo nǹkan ẹwà tá a kó síbẹ̀ gbogbo nǹkan àjọjú tá a kó sínú ilé náà àwa la mọ̀ àwa mẹ́nìkan wà òun jẹ́ tálíkà àmọ́ wá láti inú ilẹ̀ ẹgbó kan òun òrílé tó dáa sójú rí kò rílé tó rẹwà rí ilé ìgbàlódé àwa mú dé ó wá rẹnu ọ̀nà ilé àbí ká pé pásíjì lọ́ba takú síbẹ̀ ń pé ẹgbẹ́ ibi tí mo gbé ni àwọn ká lọ kẹrù rẹ wọlé ìwọ náà la kọ́ dodo inú ilé yìí fún inú ilé yẹn gangan la yẹ ó ní rárá pásíjì mo fẹ́ mọ gbé pásíjì yìí dùn pọ̀ ṣe é mọ̀ pé ó fi ń torí ó fi jọ́ọ̀jì tí ò rí ni ó tẹ́ǹdì láti bìlíìfù nínú torí ju tí ò rí lọ ó ti rí pásíjì sójú ó ti rí ẹnu géètì sójú ó ti rẹ́nu ọ̀nà sójú ó wá ṣe bíbẹ̀ ni yẹn parí sí ó ṣe bí ibẹ̀ ní gbogbo ìgbádùn parí sí kò gbà pé ìgbádùn kan ń bẹ tó tún lè ju tóun rí lọ bí n ṣe máa sọmọ ènìyàn nìyẹn ṣẹ́rí yìí tá a bá ti ń rí la mọ̀ èyí tá a bá ń jẹ lọ́wọ́ la mọ̀ èyí tá a ti rí àní ìgbádùn owó ní rọ̀ mọ́ ló fi jẹ́ pé ìgbádùn nínú ojú àlùkìyámọ̀ a gbọ́dọ̀ máa ṣe wáàsí rẹ o ká máa tẹnumọ́ pé ọba tó dáyé àti àlùkìyámọ̀ ó ní ìtọ́jú tóun fi sálùkìyámọ̀ ju ayé lọ kí lè tó fẹ́ ti torí ìgbádùn kékeré ba ìgbádùn ńlá jẹ́ tí ìgbádùn ayé yìí bá lálùbáríkà ni kò yẹ kó máa tán títàn náà ló jẹ́ àmọ́ yìí pé kìí ṣe bẹ̀ ní bàbàrà ọwọ́ àtakú sí pásẹ̀jì ọ̀fẹ́ kúrò ní pásẹ̀jì ẹni tó kọ́lé sọ fún ọ pé tóun kó sínú ilé ju pásẹ̀jì lọ trọ́ọ̀sì rẹ̀ ṣé òun náà ló mú ọ wá nú ilé lónìí pé mo fẹ́ fún ọ nú ilé yìí pásẹ̀jì tó fẹ́ takú sí yẹn náà ṣé bóun ló níbẹ̀ ó wá ní ọ̀ká lọ nú ilé gangan pé nú ilé mo fẹ́ ibẹ̀ nìtọ́jú wà mo ti náwó síbẹ̀ fún ọ kí ni bẹ́ẹ̀ pásẹ̀jì yìí tó fẹ́ takú síbẹ̀ nísìn ọ wá sì torí ń pọ̀ olùkọ́ ọ̀fẹ́ takú síbẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo ẹni tó bá wáyé mọ́yà tá à ń sọ fún pálíkì àmọ́ ló ṣe bàbàrà tí ń sọ pé ṣe débẹ̀ rí ẹjẹ́ aṣáyé náà ká tó sọ̀rọ̀ ayé yìí láṣẹ ká tó sọ̀rọ̀ pé dodo àwọn tán tún kú náà kú mọ́ tí ń ṣẹlẹ̀ ńbẹ̀ kò sí ìtọ́padà tó sọ fún wa bíbẹ̀ ṣe rí gbogbo ẹni bá gọ rẹ̀ bẹ́ẹ̀ tó sọ rẹ̀ dòpònú sínú ayé bẹ́ẹ̀ tó ṣe bóun gbọ́n irú ẹni bẹ́ẹ̀ kọ́ tayọ ẹni tá a mú dé ilé ọlá tó wá takú sí pásẹ̀jì tí ó fẹ́ wọlé tó takú sí pásẹ̀jì tí ó fẹ́ wọlé Ọlọ́run sì dán wa wò púpọ̀ látara ń tà ń rí nínú ayé yìí ẹ mọ̀ rí ilé gogoro ẹ mọ̀ rí nǹkan gbádùn ẹ mọ̀ rí gbogbo àwọn technologies tuntun tá a tún ṣe nínú ayé yẹn zinatal hayati dunya ni ẹ̀ṣọ́ ilé ayé lásán ó ní inna ja'alna ma 'ala al-ardi zinatan laha Ọlọ́run lémi mo ṣe gbogbo tí ń bẹ lórí ilẹ̀ lẹ́ṣọ̀ọ́ mo ní kó máa jẹ́ ẹ̀ṣọ́ fún ilẹ̀ linabluwahum mo fẹ́ fi dán yín wò ni
ayyuhuma asanu amala ta ni ó trust Ọlọ́run tí ó wá ti torí gbogbo ẹ̀ṣọ́ tí ó bẹ́ṣọ́ yẹn ṣe pọ̀ tó nínú ilé ayé tí gbogbo àwọn mọ́tò gbogbo ọmọ ènìyàn máa fi ṣẹ̀ṣọ́ ìgbádùn ayé ká níyàwó nínú ìgbádùn ayé ni ká lọ́kọ nínú ìgbádùn ayé ni ká bímọ lémọ kọ́mọ yanjú nínú ìgbádùn ayé ni ká lówó lọ́wọ́ nínú ìgbádùn ayé ni ká ra mọ́tò nínú ìgbádùn ayé ni àwọn mọ́tò gidi mọ́tò tí gbà ń gùn lọ́wọ́ mọ́tò tó ṣẹ̀ṣẹ̀ jáde mọ́tò ọdún tó wà gẹ́gẹ́ ni kọ́ ọmọ ara kọ́ ọmọ jálẹ̀ lọ́n lára wọn ìgbádùn ayé ni gbogbo ẹ̀ ká kọ́ ilé tó dáa ilé tí gbogbo èèyàn ò rí lọ́n pé ilé rèé international standard tẹ́ni tí èso ọmọ Nàìjíríà náà bá débẹ̀ tó bá rí ó ní ilé rèé palace ńlá rèé ká kọ́ ilé ìgbádùn ilé ìgbafẹ́ ńtọ́ dára ni ká ní private jet táàmọ̀gùn ńtọ́ dára ni ẹ̀ṣọ́ ni gbogbo ẹ̀ nínú ayé àtúnná project mi lẹ́bàá á ní a fẹ́ gbé títì gbanú odò a fẹ́ la ọ̀nà sínú odò pé inú odò gangan ìsàlẹ̀ odò la fẹ́ káwọn èèyàn máa drive mọ́tò gbà a fẹ́ kí train ó máa rìn nínú afẹ́fẹ́ a fẹ́ kó máa rìn nínú odò a fẹ́ ṣe kinní kan project yìí 50 years ni ó take wa a ti ṣe lé ayé lẹ́sọ̀ọ́ débi tí ìgbàgbọ́ wa nínú tá a wá ń rí yẹn tó dùn tó dáa yẹn ó ti ń já gbàgbé pé nǹkan kan bẹ tó tún lè dáa jù lọ Ọlọ́run sì ń sọ fún wa pé naj'alna ma al-ardi zinatan laha ṣe rí gbogbo ń tẹ́ bá rí lórí ilẹ̀ pátápátá àtàwọn èyí tí human science ń innovate àti gbogbo ń tẹ́ invent àwa la fi ń ṣẹ̀ṣọ́ sórí ilẹ̀ linabluwahum a fi ń dán yín wò ni ayyuhum ahsanu amalan ta ló fẹ́ ṣiṣẹ́ eré tòun ti gbogbo ẹ̀ṣọ́ tí ń rí láyé yẹn náà tí ó wà kájú ń bẹ̀ tí ó máa ṣiṣẹ́ tán tí ò tí ì rí. ó ní wa inna laja'iluna ma 'alayha sa'idan juruza. ṣe rí bí dodo àwọn tẹ̀ ń kọ́ sáyé project tẹ́ fi 50 years ṣe tẹ́ fi 30 years ṣe ń pé project massive project lélẹ́yìí tíjọba kówó sí tán kó billions of dollars sí. Inna laja'iluna ma 'alayha sa'idan juruza ilé tó fi 20 years kọ́tàn bọ̀rọ̀ tó ti nínú ibi ẹ̀ dáwó mo tún fẹ́ kíní kan ló tún wà ń ta nísìnyí òun bó bẹ́ẹ̀ mo tún fẹ́ kẹ́ ẹ ṣe mo tún fẹ́ kẹ́ ẹ yí kíní ilé yìí padà yìí kan làwọn kan tún ń lò nísìnyí òun mo fẹ́ lò gbogbo ilé tó kó wàhálà lélẹ́rí tó bẹ́ẹ̀ Ọlọ́run ni mò ń bọ̀ wá sọ di yẹ̀pẹ̀ mò ń bọ̀ wá sọ gbogbo project yẹn pápá máa sọ di yẹ̀pẹ̀ lẹ́ẹ̀kan náà kẹ́ ẹ fi lè mọ̀ yí pé kò ní láárí kẹ́ ẹ fi lè mọ̀ yí pé kò sálùbáríkà ń bẹ ayé ò ní lọ gbére ó ti nígbà tí ó pa bó ṣe kéré tó yẹn náà ó tún nígbà tí yóò tún parí lọ́lọ́run fi ń pè wá sálkìyámà pé ọ̀pọ̀ jayé lọ ó lóore jayé lọ wà abqa al-akhiratu khairun wà abqa ó dáa jayé lọ ẹlẹ́ẹ̀kejì tó wá ní pé àbùkọ́ ayé ò tún tán ayé kéré ń tún tán bó ṣe kéré tó yẹn náà ń tún tán èyí kan wá pọ̀ kò tún tán al-akhiratu khairun alkiyama ó lóore jayé lọ wá àbùkọ́ ó tún last jayé lọ ìyẹn ni pé intẹ́ẹ̀fì líìvù nínú alkiyama kò lópin ọdún tí ò lópin ni kò sí bẹ́ẹ̀ mi yẹn ṣe lè gùn tó láyé yìí yóò lópin pátápátá rẹ̀ wọ́n máa lo 100 years láyé wọn lẹ́mìí rẹ̀ gùn ibi tó ti wá jẹ ìgbádùn tó ju táyé lọ ìgbádùn tó ju tó ń rí láyé lọ tí ò wá lópin tó kọjá 1000 years ṣe máa fi bẹ̀yẹn ṣeré nítorí ayé ọmọ tó ń ṣe ni Abul Ata'iyya ìkan nínú àwọn akọrin ẹ̀sìn ni akọrin Islam tó ti lọ ó dá wa lẹ́kọ̀ọ́ nínú orin rẹ̀ ẹjá forin ẹ̀ kẹ́kọ̀ọ́ díẹ̀ lẹ́nu ìṣẹ́jú díẹ̀ tó kù ta ní ó ní la'amruka ma dunya bidari baqa'in mo fi ṣẹ̀mí rẹ̀ búra ọmọ ìyá mi ma dunya bidari baqa'in ilé ayé tá a wà yìí kìí ṣe ibi tí yẹn máa wà lọ gbére kìí ṣe ibi tí yẹn máa wà tí ó sọ pé mi ò ní kú mọ́ yóò padà parẹ́ bí gbádùn yẹn ò bá fi ọ́lẹ̀ ìwọ padà fílẹ̀ kafaka bidaril mauti dara fana'in kafaka bidaril mauti ilé ayé tá a wà tá a ti ń kú tẹ́sí pé kò sí gbogbo oògùn àìkú tó o bá ṣe kò sí gbogbo gbẹ́kúdè tó o bá ṣe ọ́ padà kú náà ni ilé ayé tá a ti ń kú bẹ́ẹ̀ ó yẹ kó o ti mọ̀ pé daru fana'in ilé títàn lélẹ́yìí ibi tá a kì í kú ibi tẹ́sí pé ìgbádùn bẹ̀ tá a bá rí kódà bí ìgbádùn tàlkìyámà táyé tí ó bá jura wọn lọ ó yẹ ká ṣiṣẹ́ fún tàlkìyámà ju táyé lọ kí ló fà á ni pé ẹnu bó ṣọra ọmọ tí ò jura wọn lọ yẹn náà tàlkìyámà ò ní tán everlasting ni ayé ó padà tán ká tó wá pé tàlkìyámà wá ju táyé lọ táyé ò ṣe gbéṣẹ́ gbẹ̀rẹ̀ rárá. fala tanshaqi dunya khayfa innama ọba tó dálé ayé àtọ̀run ní kọ̀nfàmù gbádùn tí ń bẹ ń bi méjèèjì fún wa pé eléyìí ju eléyìí lọ mọ́ àsọ̀rọ̀ rẹ̀ darí oko tó wà rí ilé ayé tó wà gọ́ra rẹ̀ síbẹ̀ pé àfi bí ìgbàpò ní kúrò ń bẹ̀
fala ta'shaqi dunya mama ṣẹ̀ràn jẹ ilé ayé pé mo fẹ́ lówó ń tipa mo fẹ́ lọ́lá ń tipa mọ́tò kan làwọn ọ̀rẹ́ mi gùn èmi náà gbọ́dọ̀ gùn mọ́ sáré kárẹ̀ fa innama tarashika dunya bijuhudi bala'in fa innama tarashika dunya gbogbo ẹni tẹ́ bá rí tí máa ń jẹran ayé ntẹ́ mọ̀ rí ni pé jádùl bàlá ó máa dà láàmú àdánwò lẹ́yìn àdánwò wàhálà kò ní nísìnyí kódà yìí tó bá rí nínú ayé tó yẹ kó dùn mọ́ náà kò ní rádùn ẹ̀ mọ́tò tó bá rà tó bá jẹ́ mọ́tò ńlá ẹ̀yin tí ẹ̀yin ò nírú mọ́tò yẹn àbí tẹ̀yin ń fẹsẹ̀ rìn níjọ́ tẹ́ bá wọnú mọ́tò yẹn nú yóò máa dùn pé wọnú mọ́tò gidi mọ́tò mo wọnú mọ́tò rẹ̀ lénìí ẹ̀gbọ́n mọ́tò ńláńlá ni mọ́tò yẹn dùn tí wọ́n rí nú mọ́tò yẹn ní ẹnu ìṣẹ́jú tó lò nú mọ́tò yẹn òun tó ní mọ́tò yẹn ò rí nítorí pé látijọ́ tó ti rà á yẹn mọ́tò tẹlòmíì ní tí ń wò báyìí kò jóra dùn mọ́tò tiẹ̀ mọ́ Allahu Akbar wọ́n lẹ́ nìkan olówó kan Ọlọ́run dá lọ́lá olówó púpọ̀ ó wá wo gbogbo ilé tó ní àti surrounding bẹ̀ ilé náà dẹ̀ tóbi wọ́n á nílé yẹn ti rùn sí i bá lọ lé àwọn ọ̀rẹ́ rẹ̀ kan ọ̀tọ̀ ní tí ń bá ń bẹ̀ ọ̀tọ̀ ní irú swimming pool táwọn tún lò ọ̀tọ̀ ní kinní kan ó fẹ́ ta lé yẹn ó fẹ́ ta lé ẹ̀ kó fi proceed rẹ̀ owó rẹ̀ ra àbí kó fi kọ́lé míì wọ́n á pé wọ́n ló ránṣẹ́ pé àwọn tán mọ́ lé kọ́ àwọn àwọn marketers tí wọ́n lè bá market ilé yẹn ta polówó ẹ̀ tí ó fi tètè rí ìta àti price wo ló yẹ kó gbélé yẹn lẹ̀ gẹ́gẹ́ tọ́ra àwọn expert kan ní ó sọ fún ọ àwọn expertise kan ti mọ pé price báyìí lẹ lè gbélé yìí lẹ̀ tẹ́ fi tètè rí ìta tẹ́ bá gbé sí price báyìí ní ìta bọ̀dọ̀ ẹ bá sì gbé sí price báyìí ẹ lose owó tó pọ̀ àwọn understand the real estate market ó wá pè wọ́n pé mo fẹ́ kẹ́ wá bá mi evaluate gbogbo tí ń bẹ nínú ilé ìpàpàtà gbogbo ẹ̀ lódindi àti gbogbo infrastructure àti gbogbo facilities tó wà nú ẹ̀ mo fẹ́ kẹ́ bá mi evaluate ẹ̀ wọ́n ní engineer yẹn wá bá estimate gbogbo tí ń bẹ nínú ilé pátápátá àtẹwà ẹ̀ àti gbogbo tí wọ́n fi furniture nínú ilé gbà tí ó fún ní report tó describe bí ilé rẹ̀ ṣe rí fún pé ntọ́ à ń bẹ́ ni ntọ́ à ń bẹ́ ilé tí ń gbé náà ni ó tún wá tún wò báyìí ṣé ẹ mọ̀ ẹni tó ti wo èlò wọn ń talé online èlò wọn ń talé ní kíní kan dubizu lórí kíní OLX ti Nàìjíríà ó ti gbogbo website àtàwọn site àti gbogbo real estate companies gbogbo àwọn interfere advertise ilé gbogbo detail tí wọ́n wà ń bẹ̀ àti wọ́n ṣe ń pè é prescription tí máa ń wà nínú bó nílé yẹn ṣe rí tán fi máa ń prescribe ẹ̀ àbí description gbogbo ẹ̀ pátápátá ló wá wò ní àwọn pé ṣé létí ń gbé náà ni ẹ fún mi report rẹ̀ yìí ń jẹ̀ran rẹ̀ ilé tí wọ́n kọ sínú pépà yẹn ń tún jẹ̀ran rẹ̀ bí gbà pé ilé tẹ̀ ń sọ̀rọ̀ rẹ̀ nínú dọ́kúmẹ́ǹtì yìí mo láìkí ẹ̀ púpọ̀ ṣé létí ń gbé náà lẹ́ describe wọ́n ní létò ń gbé náà nìyẹn nígbà tẹ́lòmíì bá fojú wò nígbà tẹ́lòmíì bá describe ẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ wá yé pé àṣádùn àti oyin ń bẹnu létí ń gbé tó báyìí àwọn èyí tí ni mo fẹ́ rà yẹn náà ṣe bí irú àwọn description tí mo ń wà lára ẹ̀ náà ní irú àwọn aṣọ fáàtù tí mo ń wà lára ẹ̀ náà ní Allahu akbar sórí tó ní nínú ọlá tọ́lọ̀ ń ṣe fún ọ tí ò tó mọ́ lọ́lá tó mọ́ lórí yẹn ẹlòmíì ń jẹ̀rán ẹlòmíì ń wú ọ báyìí ń fi ọ ṣàdúrà pé Ọlọ́run bó ṣe fún lágbájá yìí mo fẹ́ kó ṣe bẹ́ẹ̀ fún mi kò sì sọ jáde ni wọ́n sì ń dorí kodò ló ń ṣe bí tiẹ̀ ló burú jù ó ní halawatu ha mamzujatun bi mararatin adùnlé ayé kò sí bó ṣe lè dùn tó Ọlọ́run mix ẹ̀ pẹ̀lú kòrò ni Ọlọ́run mix ẹ̀ pẹ̀lú ṣe rí mọ́ ń jọ́ tíyẹn bá ra mọ́tò ó kó sínú wàhálà maintenance ó bá wàhálà míì dé ni ó dẹ̀ bá ewu dé ewu ń jọ́ tẹ́wu mọ́tò bá ṣẹlẹ̀ ẹlẹ́sìn ó dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé ẹ̀gbọ́n mo dá ọpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tí ò tí ì bò mí mọ́tò ń jọ́ tẹ́wu mọ́tò bá délẹ̀ ṣe bẹ́ẹ̀ ni tó bá ní mọ́tò ní accident ẹlẹ́sẹ̀ lẹ́yìn kó fẹsẹ̀ kọ ṣe mọ́tò kan mọ́ fẹsẹ̀ kọ lásán kó jẹ́ minor wọn kí ó easy bẹ́ẹ̀ wọ́n bá ní mọ́tò ní accident ẹ̀rù ọba kálukú pé sẹ́mi ó ṣòfò torí kìí ṣe nǹkan tí accident rẹ̀ sábà máa dáa bẹ́ẹ̀ mi ò bá ṣòfò owó ṣòfò níjọ́tọ̀ bá ti kọ́lé ó kan wàhálà lé níjọ́tọ̀ bá ti fẹ́ yàwó ó kan wàhálà yàwó ẹlòmíì ó rí marriage mi yóò sì fẹ́ remain ní single forever ikú Ọlọ́run má jẹ́ marry pẹ̀lú táwọn eléyìí fojú ara wọn rí ìṣe báwọn ọkọ àtìyàwó wọn ń gúnra wọn pa bí marriage ṣe bó ore marriage marriage yìí ṣe nǹkan bí ore ní èyí ṣe tí ń lead sáburú kò sóore ọ̀hún kò sádùn ayé ọ̀hún tí ò ní ìkorò rẹ̀ nínú kò sí alkiyama nìkan ló ti máa róore pọ́nbélé Ọlọ́mọṣà dùgbọ́n alkiyama fún wa
halawatuha mamzujatun bi mararatin gbogbo tó bá dùn láyé ìkorò ń bẹ ńbẹ̀ wa ra'ahatuha mamzujatun bi anain wa ra'ahatuha mamzujatun bi anain gbogbo tó bá pèrè nísinmi tó fi rẹ̀ hàn gẹ́gẹ́ bí ìsinmi láyé gbogbo ẹ̀ náà ló ní wàhálà nù ọmọ bíbí tẹ̀ ń wò yẹn tá a kà sóore yòbó ní bí oore mọ́ là ń pè lọ́mọ bó oore ti wà lára ọmọ tó yẹn náà ẹ wo wàhálà àti ìyàwó ṣe ní kẹ́ ẹ tó rọmọ tọ́ dàgbà láti inú oyún lóbìnrin ti bẹ̀rẹ̀ wàhálà kẹ́ ẹ tó wá rí tọ́ dàgbà fìtínà lẹ́ṣẹ̀ ẹ tó wá lè bí ìtàn kọ́ mọ́ mojú yín ẹ lè bí ìtàn kó sọ yín dọ̀tá halawatuha mamzujatun bi anain wa rahatuha mamzujatun bi anain gbogbo tó pèrè nísinmi láyé gbogbo ẹ̀ náà ló ní wàhálà nù. fala tamshi yawman fi thiyabi makhilatin tó bá wà ń lọ tó bá ń bọ̀ ọ̀rẹ́ mi mọ́mọ́ ẹjọ́ daṣọ gbéraga aṣọ ọjọ́ rẹ ni lójúlọ́mọ wọ̀ mọ́mọ́ ríra rẹ sì mọ́mọ́ ríra rẹ pé ọgbọ́n rẹ òye rẹ ló fi di bó ti dà gbogbo tó kójọ láyé òun náà tó rò pọ́gbọ́n àtòyé ló fi kójọ gbogbo ẹni tí ó parẹ́ ni gbogbo ẹni tó lópin ni tó o bá filẹ̀ yọ padà fi ọ́ lẹ̀ ńjọ́ kan tẹ́ sí pé nínú ilé tó kọ́ tó tóbi wọn náà ẹni tí ó padà jẹ́ tiẹ̀ ẹnu wọn ilẹ̀ ńlẹ̀ kan ni wọ́n wọ̀n fún wọn tí ọ bọ̀bẹ̀ wọn rí ọmọ nínú ilẹ̀ nínú ilẹ̀ tó ọjà sí kó tó di tiẹ̀ ilẹ̀ tó ọjà sí tó ń sọ kémi mú nílẹ̀ yìí ọ padà understand pé dúdú tó níbi ọ̀kọjá ìgbásẹ̀ lásán wọn rí ọmọ nínú ibì kan lẹ̀ńlẹ̀ tí kódà tó bá yẹ kí wọ́n fẹ́ sin ọ́ ní sísin tó dáa jù ni ìtẹ́ wọn ó gbé ọ lọ ìtẹ́ dúdú mùsùlùmí inú ilẹ̀ tọ́ra yẹn gan-an kò sí nǹkan kan tó jẹ́ tiẹ̀ ń bẹ̀ àwọn tó wàá nífẹ̀ẹ́ tó máa sọ pé mi ò fẹ́ rí lágbájá sójú ẹ mọ́jọ́ wọlé ẹtí géètì mọ́ àwọn máa wọnú ilé bó ti wọ̀n wọ́n ilé rí ó di ilé onílé wọn padà tà á fẹ́ nìkan òun máa dán tó bá ń wò ń bẹ̀ Allahu Akbar. fala tamshi yawman fi thiyabi makhilatin kò sí tó yẹ kí n ojú ọ̀hún lójú láyé yìí fa innaka min tinin khuliqta wa ma'in fa innaka min tinin khuliqta wa ma'in torí pé látara yẹ̀pẹ̀ láti dá ọ àtomi ìwọ tá a dá látara ẹrọ̀fọ̀ kí ló fẹ́ fi ṣe fàárí ọlọ́run kúkú mọ̀ níjọ́ tó fẹ́ dá nàbí Ádámù kọ́ dá látara gold ń bẹ láyé ńjọ́ náà gold ń bẹ nù lẹ̀ ńjọ́ náà tọ́lọ́run dá nàbí Ádámù lọ́wọ́ silver ti wà nù lẹ̀ ńjọ́ tọ́lọ́run dá nàbí Ádámù lọ́wọ́ diamond ti wà ńjọ́ náà ọlọ́run mọ̀ kó ní kí diamond mélòó kan dára papọ̀ kó sì lò wọ́n gẹ́gẹ́ bí substance tí ó fi dá nàbí Ádámù ó wá mú ẹrọ̀fọ̀ fi dá wa tàbá kú tán náà ń bò là ń lọ inú yẹ̀pẹ̀ ẹrọ̀fọ̀ yẹn náà láti dì padà ẹrọ̀fọ̀ láti dìde ẹrọ̀fọ̀ yẹn náà láti dì padà kí ló tó fẹ́ ṣe fáàrí pẹ̀lú aṣọ ẹlòmíì aṣọ jọ lójú ago jọ ẹlòmíì lójú bàtà jọ ẹlòmíì lójú ní ń tọ́ padà bọ́ọ̀lẹ̀ tó bá kú wọ́n mọ̀ bọ́ lára rẹ báyìí ni òun ni wọ́n kọ́kọ́ yọ lára rẹ dúdú tó dì mọ́wọ́ ẹ̀ dúdú tó pé góòdì tó fi ṣòka tó fi sọ́rùn tó tún ṣàṣejù gbogbo ẹ̀ náà wọ́n yọ lára rẹ tó bá ti kú Allahu Akbar. ayé ò ní yìí kankan ní túnmọ̀ dúdú táwọn wí alkiyama ní babara laqalla mru'un talqahu yawman latalqahu lillahi shakiran abúláǹtà ìyàwó ni ó kéré lọ́mọ ènìyàn tẹ́rì tọmọ pẹ́ dá fọlọ́n ṣebí tẹ́tẹ́ ní tọ́kọ́lé kan láfi ṣàpèjúwe lẹ́ẹ̀kan tọ́kọ́lé ńláńlá tí ọmọ kò rádùn lé yẹn mọ́ ìgbà tẹ́ ẹnjìníà tó wá tó bá estimate inú ilé tó bá evaluate ẹ̀ ẹ̀ ló ṣẹ̀ṣẹ̀ wá gbé evaluation report yẹn lé lọ́wọ́ ló ṣẹ̀ṣẹ̀ wá rí gbogbo description yẹn pé ilé tí ń gbé tiẹ̀ dá tó báyìí ẹni laqalla imru'un talqahu lillahi shakiran ó kéré nínú ènìyàn tẹ́ bá pàdé tẹ́ wá rí pó mọ́ọ́rẹ́ ẹni tẹ́ bá rí tí ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run náà ọ̀pọ̀ jù nínú wa reason tá a fi ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ni pé ká tún lè rí mi gbà lọ́wọ́ ẹ̀ kìí ṣe pé oore yẹn wá jọ wá lójú pé Ọlọ́run ó sì ṣe báyìí fún mi ó sì bò mí láṣìírí bẹ́sẹ̀ mi ṣe pọ̀ tó ó sì wá ṣe dáadáa báyìí fún mi kí mo ṣe fún Ọlọ́run gan kí mo ṣe fún ọ tó fi ń kẹ́ mi báyìí kí mo ṣe fún ọ tó fi wá wà nù ṣe mi tí tèmi fi dáa báyìí ẹni tí máa ronú bẹ́ẹ̀ tí ó wà sunkún tí ó kàn wá forí kanlẹ̀ fọlọ́run tí ó dẹ̀ máa dúpẹ́ tí ó dẹ̀ máa dúpẹ́ tí ó dẹ̀ máa kí Ọlọ́run ó kéré o ẹni tí máa jọ pé já dúpẹ́ nítorí tá a bá dáa kó tún lè fún wa míì ọpẹ́ ipò fẹ́ gbà míì ló jẹ́ máa fi ṣe appreciate ti tẹ́lẹ̀ kẹ́ ẹ jẹ́ ń dúpẹ́ fún wọn nítorí ìjọ míì òun lọ́pọ̀ jù nínú ẹ̀dọ́ Ọlọ́run àwọn kan tiẹ̀ wà táwọn yìí tiẹ̀ wulẹ̀ wá dúpẹ́ rárá wa qalla amruhum yarda lahu bi qada'i ó sì kéré nínú ẹ̀dọ́ Ọlọ́run tọ́lọ́wọ́n dánwò tí ó ṣe sùúrù yẹn ni pé sùúrù wa kéré ọpẹ́ wa nígbà tá a bá róore ó kéré sùúrù wa nígbà tá a bá ràdánwò ó kéré
walillahi na'ma'un 'alayna 'azimatun bẹ́ẹ̀ dẹ̀ ni Ọlọ́run lóore tó pọ̀ tó ṣe fún wa nínú ìgbésí ayé wa sórí àlàáfíà ó díndín ní ńlẹ́lómi òun nìkan lẹ́lómi ń dúìmọ̀ fún nínú láìfọ̀ ẹ̀ ó rẹ́dì láti sacrifice gbogbo owó tó ní gbogbo property tó ní nítorí àlàáfíà nìkan pìkan ẹ ta gbogbo ilé mi ẹ ta gbogbo mọ́tò mi àní kí n ṣàlà àlàáfíà láyé owó tí wọ́n ń sunkún rẹ̀ mọ́tò tí wọ́n ń sunkún rẹ̀ òun fẹ́ ta tiẹ̀ nítorí àlàáfíà tí wọ́n ní. walillahi na'ma'un 'alayna 'azimatun oore ìsìlámù ńkọ́ oore ìmánì ńkọ́ oore tó pọ̀ oore ńpọ́ lọ́n tiẹ̀ ní káṣíkù láyé tá aláǹfààní àti túbá àwọn tó ti kú olóore yẹn mọ̀ walillahi ihsanu wa fadlun ata'in oore Ọlọ́run olópin wa madaharu yawman wahidan fi ikhtilafihi gbogbo ẹni tí ń banújẹ́ ìjọ ayé kì í ṣèjọ́ kan adahar ìgbàlẹ̀ ayé yìí kì í ṣèjọ́ kan yóò máa yí padà tó bá dá lẹ́ni yóò korò lọ́la tó bá dùn lẹ́ni ó lè rí bákan lọ́la kọ̀ọ̀kan wa ma kullu ayyamil fata bisawa'in wa ma kullu ayyamil fata bisawa'in ẹni tí bá ń dùn fún lẹ́ni kó máa fọkàn balẹ̀ ẹni tó bá sì korò fún lẹ́ni kó máa rárò pin ayé a máa yí padà scenario oríṣiríṣi láyé máa gbé wá wa ma huwa illa yawmun busin wa shiddatin ẹ máa ra àwọn ọjọ́ kan tí nǹkan ó le níbẹ̀ ẹ ṣàdúrà yóò dàbí àbọ́lọ́wọ̀n ọ̀gbọ́n tí ń wí ni. wa yawmu sururin marratan wa rakha'in wa yawmu sururin marratan wa rakha'in ìjọ dùnú náà ó sì máa dé tẹ́ mọ́ gbáyìn tẹ́ mọ̀ pé adúpẹ́ aṣọ pé oríire sọ̀ kalẹ̀ oríire sọ̀ sínú ọ̀dẹ̀dẹ̀ wa Ọlọ́run bẹ́ẹ̀ ni ó máa ṣe fún wa ma kullu ma lam àríjò ọ̀họ̀rọ̀múnà fún ahu àìmọye nǹkan tá àti ẹ̀tọ́rọ̀ ẹ̀ tá àṣàdúrà rẹ̀ Ọlọ́run sì fi orí rẹ̀ lé wa lọ́wọ́ ṣó ṣàdúrà kó lójú pé tó bá dé Ọlọ́run bá délé ayé Ọlọ́run bùnmi lójú méjì tí wọ́n fi rí náà àìnìkan òjókòó ṣàdúrà rẹ̀ nínú wa Ọlọ́run sì fún wa kò sí fáwọn kan ṣó ṣàdúrà etí rí ṣó ṣàdúrà ẹnu tó máa fi sọ̀rọ̀ ẹnu kan àwọn kan lanu wọn máa ṣe wọn ò ní rí nǹkan kan sọ atẹ́gùn lásán ni wọn máa jáde lẹ́nu wọn àdúrà àlàáfíà a kì í sábà ṣe àti ẹ̀ṣẹ̀ kankan ká tó délé ayé ohun Ọlọ́run ló ṣètò àlàáfíà wa oore mímọ́ oore ọlá oore wa pọ̀ bẹ́ẹ̀ àṣàdúrà rẹ̀ tọ́lọ́run fi bọ̀ wá. wa ma kullu ma arju ahla raja'i kìí sì ṣe gbogbo nǹkan tá à ń bẹ lọ́hùn pé ṣe Ọlọ́run mo sáfẹ́ ní nǹkan báyìí mo fẹ́ ní nǹkan báyìí kìí ṣe gbogbo ẹ̀ tọ́lọ́run bá ní àrínà dáadáa ká sì ní ìmọ̀ àmọ̀jìnlẹ̀ òun nìkan ló nímọ̀ yẹn ni tọ́lọ́run bá ní káwa náà nírú ìmọ̀ yẹn ni àbá ti ṣàdúrà pé mo fẹ́ ní mọ́tò tọ́rọ́ lọ́n ti mọ̀ pé mọ́tò ní ọ̀pá àbá ti ṣàdúrà pé mo fẹ́ kọ́lé nítorí lé ní òwò pẹ̀lú mi ẹlòmíì ò ní ṣàdúrà kó wọn níyàwó láyé nítorí àti kọ́ nínú kádàrá pé ìyàwó rẹ̀ ní ó gun pa ẹlòmíì ò ní ṣàdúrà kó wọn lọ́kọ nítorí àti kọ́ nínú kádàrá ìpọ́kọ rẹ̀ ní ó ṣokùnfà kú rẹ̀ gbogbo ń tà mọ́ pè mọ́ra pé oore ni kì í ṣe gbogbo ẹ̀ náà lóore ó ní azuru kubura limutrafina fala ara bulata iya ni mo máa lọ sàréè gbogbo àwọn tán gbádùn ayé lánàá mo máa wá wọn máa lọ bẹ̀ wọ́n wò níbi sàréè wọn fala ara abaha àwọn kánú kọbulu ahalabahain mi ò rí ìtọ́jú mi ò rí gbádùn bẹ́ẹ̀ gbogbo gbádùn tí wọ́n ṣe láyé tí wọ́n lámìlaka ńjọ́ tán bẹ láyé wọ́n tẹ̀lé ilẹ̀ mọ́ kéèyàn ń tẹ̀ wọn nígbà tí mo débi sàréè wọn mi ò rápẹ̀rẹ̀ ń pọ́n gbádùn mọ́ wọ́n ti di ẹ̀pẹ̀ wọ́n ti dẹni àná wa kullun ramahu wasilun bi sarimatin wa kullun ramahu multifun bi jafai taladanwo ti kan láyé tani ò lẹ́nìkan lálkìyàmọ̀ nù wa pé alágbájá àtijọ́ ṣe rí ó ti wà lálkìyàmọ̀ lẹ́ni gbogbo ẹni tó ti rò pọ̀ pẹ̀lú wa lánàá àárín kan sí méjì tá à ń tọ́ka sí pé a ti dẹni ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́ni ṣé yẹn náà tí ì jẹ́ ìkàwé fún ọ pé ìwọ náà ń bọ̀ wá lọ bí tí wọ́n ń lọ àjọ à ń lọ lẹ́yọ kọ̀ọ̀kan bí ìgbà kan ń ka nọ́mbà ni wọ́n ń ka nọ́mbà ní tẹ́nìkan bá kúrò ńbẹ̀ lénìí ó ti kan tiẹ̀ nìyẹn wọ́n tún pe nọ́mbà tó bá next sí Ọlọ́run bọ̀ wá lẹ́mìí gígùn jẹ́ àrí dáadáa ṣe láyé. tọ́lápùtù fàmà alfaitu lil mauti hilata mo wá wá káàkiri mo béèrè lọ́wọ́ àwọn ológun pé ǹjẹ́ yín lógun kú wọn ò ní nǹkan kan dúdú wọn tán ṣògùn àìkú náà ń kú. mo béèrè lọ́wọ́ àwọn tí wọ́n mọ ète gidi àwọn ológun àmẹ́tẹ̀ ète wọn ṣùọ̀ ju ògùn lọ pé ǹjẹ́ ète kan bẹ tíyẹn lè máa dá tí òfin ní kú àwọn náà mẹ́tẹ́ kú gbogbo àwọn elétè náà ti kú. mo wá béèrè lọ́wọ́ gbogbo àwọn alágbára tán lágbára pé ǹjẹ́ agbára kan bẹ tá a lè fi já ikú láyà tá a fi lè sọ fún ikú pé má débi àwọn tán máa dẹ́rù kú bá àwọn kan pé ẹ bá jẹ́ kí nǹkan yín pa ọ́ gbogbo wọn náà ń kọ́ ikú mọ́ àwọn náà lọ. Allahu akbar.
wáyà ya bìdá ìlímọ̀ òtí kò ló dá wá gbogbo tí ń jogun pàápàá tíyẹn lè fi sọ pé mo fẹ́ fi lé ikú jìnnà gbogbo wọn ò rí ikú lé jìnnà wà nafsul fata masirora tún bí náà máa ẹ̀mí ọmọ ènìyàn máa dùn inú wa ara wa máa ń yá níjọ́ tá a bá ń ka ọdún mọ́dún pé mo fẹ́ ṣe birthday ọ̀túnla ní birthday mi ẹlòmíì ò ti máa kà á kalẹ̀ láti bí oṣù yẹn pé next month ní birthday mi kíní kẹ́kíní àwọn àṣà yẹn ń gbalẹ̀ sí nísìnyí torí àìníkan ṣe tọ́kọ́ ọmọ Nàìjíríà láti bí ọ̀sẹ̀ mélòó kan yóò ti máa lọ wọ́n aṣọ máa lọ ya fọ́tò káàkiri torí pé birthday ọmọ yìí pé wà lè ná kí sì tún ní mi kò lò dá tìǹà máa gbogbo ọdún tó ń kà mọ́dún yẹn òun celebrate ikú rẹ̀ ni pé mo dúpẹ́ o ọjọ́ ikú mi ti ń súnmọ́ o ẹ kí mi kú birthday lánàá ẹ kí mi pọ́jọ́ ikú mi ti súnmọ́ ní tó ń wí nìyẹn kò yé ọ ní. wàkàmí mo fàdà mẹ́tàlámàrà làwọn mélòó ẹni tán máa ń sọ fún pé afáyé wa yá tiẹ̀ gbogbo àwọn èèyàn ńlá tán máa ń tún àwọn ọba tán máa ń ní abọ́ba kú gbogbo àwọn tí wọ́n mọ̀ táwọn èèyàn máa ń sọ fún jẹ́tẹ́ ń bẹ láyé pé aburú tí ó bá ṣe yín kó ṣe mí ikú tí ó bá pa yín kó pa mí ebi tí ó bá pa yín kó pa mí wàhálà tí ó bá ṣẹlẹ̀ sí yín kó ṣẹlẹ̀ sí mi táwọn èèyàn máa ń gbáyé wọn bọ̀ wọ́n. tẹ́sí pé tírú wọn bá dojú ogun àwọn kan ni wọ́n kó síwájú táwọn máa fi àyà gba wàhálà báyìí pé nǹkan kan ò gbọ́dọ̀ ṣọba nǹkan kan ò gbọ́dọ̀ ṣe ìjòyè gbogbo àwọn tí wọ́n rí bẹ́ẹ̀ lánàá àwọn ń kọ́ lámàrà àlàwù gbogbo àwọn mọ̀lẹ́bí wọn àbáwòhù wàlájádù làwù bíi fìdáhìn òun ò rí kí wọ́n máa ṣe ìfẹ̀míyà nǹkan fún wọn mọ́ wọ́n ti kú àwọn mọ̀lẹ́bí tí wọ́n á filẹ̀ sáyé gbogbo àwọn tí wọ́n bá lé lérí láyé gbogbo àwọn tí wọ́n wúlò fún jọ́tàn ń bẹ láyé àwọn ò rí kán máa ṣe fìdáhù fún wọn kán máa fi ẹ̀mí wọn yá tí wọ́n pé gbogbo ìyà tí ó bá jẹ yín nínú sàárè èmi ni kọ́ wá jẹ wọn ò lè wí bẹ́ẹ̀ amámakàyà náà di mánu dàrú sàádàtìn ìwọ ọmọ ìyá mi tí wọn náà ti ń kábàámọ̀ yìí pé ọ̀rọ̀ tá a fà yín sọ ọ̀rọ̀ wà ń bẹ̀ mo ti lo gbogbo ìgbésí ayé mi kò dáa tó jẹ́ ń yí padà gbogbo ìwọ tó ń kábàámọ̀ nú ẹ̀mí bẹ́ẹ̀ lójoojúmọ́ àmọ́mọ́ka dàrú sàádàtìn ilé ìdùnnú ilé oríire tí ń jálì jẹ́nà ń bẹ níwájú rẹ̀ yẹ́dùnmúnà máa fi àwàdàrú ṣakọ́ ilé oríire ń bẹ níwájú rẹ̀ bẹ́ẹ̀ ni má gbàgbé ilé orí ibú náà tún ń bẹ ń bẹ ìyẹn nù náà èyí tó bá fẹ́ mú ń bẹ méjèèjì lọ́wọ́ níwájú rẹ̀ option méjì ló ní kòlíkítà lè éhédà àlàgà àtẹ nífàlà àtànàm ìkan nínú méjì yìí náà ni yóò dé sí ìkan nínú méjì yìí náà lọ sọ̀kalẹ̀ sí bí ọba jálì jẹ́nà yóò dẹ̀ jẹ́ náà ìkan gáyà méjì yìí náà láti torí ẹ̀ dá ọ fàlẹ̀ àtànàm àsìkò orun kọ́ yìí mọ́sùn wákàn bẹ́ẹ̀ iná káwọ́fín mẹ́rin hùmà wàrọ̀já wákàn bẹ́ẹ̀ iná káwọ́fín mẹ́rin hùmà wàrọ̀já ìgbésí ayé rẹ̀ jọ máa ṣègbésí ayé rẹ̀ láàrin ìbẹ̀rù iná àti ìran kan àti wàlìjẹ́nà bó ṣe máa lo láìfù rẹ̀ nìyẹn máa sá fún àwọn nǹkan kan tán bá ní kí ló dé mi ò fẹ́ wọ náà ni máa tẹra máa wọn nǹkan kan tán bá ní kí ló dé pé àgọ́ ni ọ́ ni wo mowó náà ni ló ń ṣe sàárà tó báyìí ló ń ṣe wàhálà fẹ́ bí tó báyìí sọ pé àlìjẹ́nà mọ̀ ń fẹ́ ń bẹ̀. wọ́n fi ná sí sharon láwọn bá dá máa tà á ṣàrò wàhálà kí n kà sá ó là ọ̀fà ọba rí tọ́ aburú pọ̀ lára gbogbo wa tó fi mímí tí ń ṣe wá sí i náà kùdìẹ̀kùdìẹ̀ wa pọ̀ gan aṣọ lọ́lọ́run fi bàṣírí wa kásá ọlá ọba gẹ̀tọ́ ọlọ́run faṣọ bò wá láṣìírí ọwọ́ ní kí gbogbo àṣìṣe ó máa wà lábẹ́lábẹ́ ó ní kó máa wà nínú ó ní kẹ́ ẹ̀ máa rí dáadáa ń ta ọba tó bò wá láṣìírí bẹ́ẹ̀ láyé kó má ṣàbò wá láṣìírí bẹ́ẹ̀ njọ́ àkèyàmọ̀ eléyìí náà ti tó ní ìrántí ẹja fẹ́ràn ara wa létí kí ọlọ́run ṣàbù ìmọ́lẹ̀ tọ́hàn kó bù sí wa lọ́kàn ìmọ́lẹ̀ Islam kó fi sí wa lọ́kàn ìmọ́lẹ̀ imani kó fi sí wa lọ́kàn kó já lè palẹ̀mọ́ fálkìyàmọ̀ kó wá yọ́nú sí wa láyé kó yọ́nú sí wa tó bá dijọ́ àkèyàmọ̀ jára yé ṣe kò sì járí alkiyama ṣe Rabbana atina fid dunya hasana láyé tá a wà jẹ́ àṣe dáadáa ń bẹ̀ jẹ́ dáadáa ọmọ ṣe wá ń bẹ̀ wa fil akhirati hasana tó bá dijọ́ alkiyama náà járí dáadáa ṣe jẹ́ dáadáa ṣe wá ń bẹ̀ wa qina adhaban nar ọlọ́mọ ṣe wá lọ́mọ náà wa qina adhaban nar ọlọ́mọ ṣe wá lọ́mọ náà wa qina adhaban nar ọlọ́mọ ṣe wá lọ́mọ náà ìtọ́ ga jù lálì jẹ́nà ni ó tó wá sí tó wá papọ̀ mọ́ àwọn ẹni rẹ̀ tó wá papọ̀ mọ́ àwọn ànábì ọlọ́run àwọn wàlí ọlọ́run kódà bí iṣẹ́ tí wọ́n bá tó tiwọn jára àlùbáríkà àwọn jẹ wala la ilaha illallah wala muhammad rasulullah sallallahu alayhi wa sallam ẹ má gbàgbé pé èní ni jímọ̀ ẹjẹ́ àṣẹ odò iṣẹ́ ẹjọ́ jímọ̀ pàtàkì jùlọ àsàlátù tó pọ̀ fún òjíṣẹ́ ńlá ọlọ́run jẹ́ aṣọ pọ̀lọpọ̀ jímọ̀ láyé subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.